Mo kí gbogbo èèyàn tó ń gbọ́ mi níbikíbi tí ẹ bá wà. Orúkọ tèmi ni Dr. Ọlálékan Sàlámì Aláàfin Ìṣẹ̀mbáyé. Mi máa ń sọ pé erin kọjá gbígbé, àjànàkú kọjá rúrù, àjànàkú kọjá mórí nǹkan fìrí, bàbá rìnrìn, ẹ jẹ́ ká sọ pé a rìnrìn. Ògúnnágbòǹgbò ni Dr. Ọlálékan Sàlámì tó bá di ọ̀rọ̀ à ń gbé àṣà ìbílẹ̀ Yorùbá lárugẹ. Èmi ni Ọlọ́run fi ṣe president fún ẹgbẹ́ Association of Africa Tradition and Culture AATC. Ẹgbẹ́ tí mo dárúkọ yìí òun ni èmi máa ń polówó lórí social media tí mo wá fi àwọn òògùn ìbílẹ̀ tí màá fi ń ta àwọn èèyàn lọ́rẹ. Ẹ dákun ẹ̀yin èèyàn tí ẹ máa ń wo fídíò mi, ẹ gbọ́ mi yé. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n máa ń mú nọ́mbà mi, wọ́n wá pè lẹ́yìn tí mo ti pariwo pé ẹ má pe nọ́mbà yìí, ẹ má pe nọ́mbà yìí. Ẹ jẹ́ ká ṣe àkíyèsí. Tá bá ti gbọ́ fídíò èèyàn, ẹ jẹ́ ká gbọ́ dáadáa, ká sì tẹ̀lé nǹkan tó wà níbẹ̀. Bí èèyàn bá pe nọ́mbà yìí, ọ̀pọ̀lọpọ̀ ìgbà mi ò kí ń ráyè gbé call torí ẹ̀ mo ṣe sọ pé ẹ má pè. Ṣùgbọ́n tẹ bá send WhatsApp message, tí n bá ṣe gbogbo ohun tí mò ń ṣe tán, màá yẹ orí WhatsApp wò, màá lè rí ọ̀rọ̀ yín, èmi náà dẹ̀ dá yín lóhùn. Mo dẹ̀ máa ń sọ fún wa pé ọ̀rọ̀ wa náà tá bá fẹ́ bá mi sọ, ẹ jẹ́ kó papọ̀ mọ́ ohun tèmi ń ṣe. Ohun tèmi ń ṣe ni pé mò ń polówó ẹgbẹ́ tó lè ran gbogbo ọmọ Yorùbá lọ́wọ́. Mo kọ́ fẹ́ sọ̀rọ̀ ìyá wa kan, bóyá bàbá wa sì ni. Group kan wà ní orí Facebook, Ògùn Ìfẹ́ràn lórúkọ group yẹn. Ẹni tí mo wá ń sọ̀rọ̀ yìí mi ò mọ̀ bóyá ọkùnrin ni yín, bóyá obìnrin ni yín. Wọ́n wá post sínú group náà lánàá pé àwọn wá àjàntúká. So mo wá dá wọn lóhùn pé kì í ṣe nǹkan tó tán lè rí, tán bá rí gan kò ní ṣiṣẹ́. Nǹkan tó yẹ kí n sọ ọ̀rọ̀ yìí òun náà ni pé ṣé rí ìdánilẹ́kọ̀ọ́ ó ju òògùn lọ. Òògùn ìbílẹ̀ kì í ṣe nǹkan tá kan máa wo orí social media, tá kan máa rí group kan tá máa join yẹn tó rán post iṣẹ́ síbẹ̀, tá máa béèrè nǹkan tó bá ń wà àbí ká wá fọkàn síbẹ̀ pé a ti rí ibi tá ti máa rí nǹkan tá máa ṣe, ètò tá máa fi máa tọ́jú bọ́lé kiri. Kò lè work bẹ́ẹ̀ yẹn, a máa padà kó sọ́wọ́ 419. Ìdí tí ò fi lè work òun ni pé ṣé rí ìdánilẹ́kọ̀ọ́ ohun gangan òun ni kókó. Kì í ṣe pé wọ́n post òògùn gbá, wọ́n post òògùn àwo. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ rí tán post sórí social media, copy and paste ni. Ẹni tí àwọn náà tún copy, ẹni yẹn gan fún rẹ̀, ó lè jẹ́ pé ó kàn rí ìwé kan níbì kan. Òun náà ò mọ àlàyé nǹkan tó wà níbẹ̀. Nǹkan tó wà níbẹ̀ bóyá ó confirm o, bí ó confirm o, òun náà ò mọ̀. Òun wá post ẹ̀, àwọn yẹn ṣẹ̀ wá copy ẹ̀, ẹlòmíì ṣẹ̀ṣẹ̀ tún wá copy lọ́wọ́ àwọn náà. Ṣé rí pé àwọn yẹn kò ṣe é fọkàn balẹ̀ lé lórí. So torí ẹ ni mo ṣe ń polówó ẹgbẹ́ yìí. Ẹgbẹ́ Association of Africa Tradition and Culture. Àwọn ọ̀jọ̀gbọ́n oríṣiríṣi náà kóra wọn jọ síbẹ̀. So tí wọ́n náà bá darapọ̀ mọ́ wa, àbó tí ẹ rí ẹgbẹ́ mi tó bá trust darapọ̀ mọ́ wọn. Kì í ṣe pé dandan kó darapọ̀ mọ́ ẹgbẹ́ tèmi ń sọ. Ṣùgbọ́n mo kàn fẹ́ kó mọ̀ pé irú àwọn nǹkan tó lè help nìyẹn. Kì í ṣe pé ká kan máa wá orí Facebook. Ọ̀pọ̀lọpọ̀ tó wà lórí Facebook tó ń post, ẹ rí pé kì í ṣe pé àṣà Yorùbá náà ń gbéga. Kálùkù ń wá ohun tó máa jẹ. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ayé ìsìn ló ti di ọ̀lẹ. Tó jẹ́ pé tán bá jí láàárọ̀, kọ́kàn bẹ̀rẹ̀ sí ní post ni. Wọn á wo èyí táwọn máa rí for that day tó bá dalẹ́. Àkáǹtì oríṣiríṣi òun lọ̀pọ̀lọpọ̀ wọn ní. Wọ́n pọ̀ dáadáa lórí TikTok. Kápẹ́ńtà ni iṣẹ́ tí mi kọ́, ṣùgbọ́n ojú kòkòrò wípé òun náà ó rí táwọn èèyàn ń post nǹkan, tán dẹ̀ ń béèrè nọ́mbà wọn, tán ń béèrè àdírẹ́sì wọn. Ó ti wò pé wọ́n máa rówó gan bẹ́ẹ̀, lòun náà ṣe pàṣẹ kápẹ́ńtà tí ló ṣe di babaláwo sórí social media. Ohun tèmi ń ṣe yàtọ̀ sí gbogbo eléyìí. Ẹgbẹ́ tí mò ń polówó yìí, tó bá darapọ̀ mọ́, ìgbà yẹn nìkan tí mò ń sọ ló ṣẹ̀ṣẹ̀ máa yé ẹ. Tó bá darapọ̀ mọ́ ẹgbẹ́ náà, mo fi Ọlọ́run búra pé tí tó bá mọ nǹkan ìbílẹ̀ tó confirm tó lé ní 100 láàrin oṣù kan, message mi, màá san owó tó fi register, màá san owó ẹ padà. Èló wà lówó registrar náà? 5,000 naira àti ID card àti register àti form. So ìyẹn lọ báyẹn.
Nǹkan tí mo bá fẹ́ kọ́ wa lónìí gẹ́gẹ́ bí èmi ṣe máa ń ṣe, òun náà ni iṣẹ́ kan, àwúre ni. Àwúre ni. Kì í ṣe pé àlùjọ̀nnú kan ló máa gbówó wá. Kò sí nǹkan kan tó ń jẹ́ repercussion ńbẹ̀. Iṣẹ́ kékeré tó ṣe pé a máa lè máa fi support ara wa lẹ́nu business wa, òun ní iṣẹ́ náà. Báwo náà ṣe ń ṣe é? Ẹ jẹ́ ká wá ewé kan tó ń pè ní ewé ẹlẹ́gìrì. Ọ̀pọ̀lọpọ̀ wa ò ní mọ ìtumọ̀ ewé ẹlẹ́gìrì. Kódà tí a bá béèrè ní ilé eléwé ọmọ, ó ṣe é ṣe kan máa mọ̀ sí ewé ẹlẹ́gìrì. Orúkọ tó confirm, orúkọ tó popular tọ́pọ̀lọpọ̀ wa tá mọ̀ fún ewé náà, òun ní ewé tàgìrì. Tá bá ti mú ewé tàgìrì, a wá wá irú. Irú oríṣi méjì ló wà. Irú woro wà, irú pẹ̀tẹ̀ wà. So irú méjèèjì yẹn, a gún pẹ̀ mọ́ ewé tàgìrì tí mo sọ. A wá mú kiní kan tó ń pè ní ògìrì. Ògìrì náà, ẹ̀yà irú ni. Kì í ṣe irú o, ṣùgbọ́n tí mò ń sọ ni pé nǹkan ìsebẹ̀ òun lòun náà. So a wá mú ògìrì, a gún papọ̀ mọ́. A wá mú omi àgbọn, a jù síbi kan. Omi àgbọn ẹyọ kan ti tó. A wá mú oyin, a dà sínú omi àgbọn yìí. Omi àgbọn àti oyin yìí, òun ni a ó fi po ọṣẹ náà. Tá bá wá ti pò tán, a kó sínú ike kan. Wọ́n máa ń lo igbá láyé àtijọ́, ṣùgbọ́n tá bá kó sínú ike funfun, tá fi ọmọrí bò, ó máa ṣiṣẹ́ náà. Ṣùgbọ́n ká tó wá fi ọmọrí bò, tá bá kó sínú ike funfun, Yorùbá máa ń pe kiní kan ní ìkù Ìjẹ̀bú. Ìkù Ìjẹ̀bú yìí, ó round báyìí. Tá bá dé ilé eléwé ọmọ, ẹ sọ fún wọn pé a fẹ́ ra ìkù Ìjẹ̀bú. Kì í ṣe ikú Ìjẹ̀bú o. Ìkù Ìjẹ̀bú. A wá fi sí orí ọṣẹ yẹn. A tẹ̀ díẹ̀ wọnú ọṣẹ yẹn. A jẹ́ pé àárín ọṣẹ yẹn ló máa wà. A máa wá fi wẹ̀ ní àràárọ̀ ká tó lọ síbi iṣẹ́ wa. Ìkìlọ̀ kan tó wà nínú iṣẹ́ yìí, òun náà ni pé iṣẹ́ yìí ó máa ń mú obìnrin wá fọ́kùnrin. So tó bá ń lò ṣọ́ra fún obìnrin, má jẹ́ kí ìyẹn sọ ẹ́ di alágbèrè. Ọlọ́run ò ní jẹ́ ká kó àrùn kògbóògùn. Mo wá polówó ẹgbẹ́ kan fún wa. Tẹ bá farabalẹ̀ wo àwọn fídíò mi, ẹ rí pé torí ẹgbẹ́ yẹn gangan ló dàbí pé mo ti ń ṣe fídíò. Bẹ́ẹ̀ ni. Ẹgbẹ́ tí Ọlọ́run dá sílẹ̀ láti ọwọ́ èmi gangan náà ni ẹgbẹ́ yìí. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà nínú ẹgbẹ́ yìí. Kódà army wà ńbẹ̀, ọlọ́pàá wà ńbẹ̀, kò sí irú èèyàn tí ò sí nínú ẹgbẹ́ yìí. Ìwọ náà lè darapọ̀ mọ́ ẹgbẹ́ náà. Ibikíbi tó bá wà, o lè kópa nínú ẹgbẹ́ yìí. Tó bá ti jẹ́ pé WhatsApp ó dé ìlú tó wà. Ẹgbẹ́ ta register pẹ̀lú ìjọba àpapọ̀ ni. Orúkọ ẹgbẹ́ náà ni Association of Africa Tradition and Culture, AATC. A ní ọmọ ẹgbẹ́ káàkiri. Láti darapọ̀ mọ́ ẹgbẹ́ náà, kọ́kọ́ mọ̀ lọ́kàn pé 5,000 naira òun lówó ìwọ ẹgbẹ́ àti owó fọ́ọ̀mù àti owó ID card. Gbogbo ẹ̀ 5,000 naira ló jẹ́. Àkáǹtì wo la máa san owó náà sí? Ẹ̀yin lẹ máa message mi fún lórí WhatsApp. WhatsApp number mi kò sí fún call. WhatsApp message lásán ni. WhatsApp number náà ni 08028565188. Ẹgbẹ́ tá ń sọ yìí kò wá kí n ṣe ọ̀rọ̀ social media lásán. A máa ń ríra wa lójúkojú. Bẹ́ẹ̀ sì ni a máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ káàkiri gbogbo ilẹ̀ Yorùbá. Ìdánilẹ́kọ̀ọ́ ta fẹ́ ṣe ní oṣù yìí, a fẹ́ ṣe ní ìlú Ìbàdàn ní January 31. Ibi ta ti fẹ́ ṣe òun náà ni Ìbàdàn Recreation Club. Ibẹ̀ la ti fẹ́ ṣe. Tí ìwọ náà bá mọ Ìbàdàn dáadáa, gbìyànjú kó béèrè lọ́wọ́ àwọn èèyàn wípé ibo ni Ìbàdàn Recreation Club, ibo ló wà. Mo ti gbàgbé address ẹ̀, ṣùgbọ́n a tún máa post address kọjọ́ náà tó pé. Àti pé tó bá fẹ́ mọ address dáadáa, ìwọ náà o lè kàn sí mi lórí WhatsApp number mi. So láti lè fún wa ní address ní kúnkún. Oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ òun ló máa ṣẹlẹ̀ níbi program náà. Wòlíì kan ń bọ̀, àlfáà kan ń bọ̀, oníṣègùn kan ń bọ̀. Gbogbo èèyàn, gbogbo ẹ̀sìn òun la pè. So á dára fún wa.